lẹ́yìn tí ọ̀làwùmí digunjalè tán ló bá sọná sí ilé tó lọ́ọ́ jà lólè ládàjọ́ bá ní kó lọ́ọ́ máa gba àtẹ́gùn lọ́gbà ẹ̀wọ̀n. àjọ ẹ̀ṣọ́ aláàbọ̀ ara ẹni láàbò ìlú ẹ̀ka ti ìpínlẹ̀ kwara ti fojú arákùnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní ọ̀làwùmí ayọ̀mídé bá ilé-ẹjọ́ lórí ẹ̀sùn dídáná sun ilé kan lẹ́yìn tí ó já olùgbé ilé náà lólè ní ọjọ́ 25 inú oṣù kẹsàn-án ọdún 2024 ní déédé aago 12 ọ̀sán ni afurasí ọ̀hún já wọ inú ilégbèé tó jẹ́ ti ìyáàfin bọ́látitó adébáyò tó wà ní ojúlé 50 afẹ́nifẹ́re community ní agbègbè ọ̀págà kànbí ìjọba ìbílẹ̀ ìlọrin south ìlọrin ìpínlẹ̀ kwara. lásìkò tó já wọ ilé ọ̀hún ló jí àwọn nǹkan bíi oúnjẹ jíjẹ ohun èlò àti aṣọ gbé tí ó sì sọná sí ilé náà. nígbà tí wọ́n kà á mọ́ níbi tí ó ti ń ṣiṣẹ́ láabi yìí ni ó gbìyànjú láti sọná sí ilé ọ̀hún ṣùgbọ́n tí wọ́n gbá a mú tí wọ́n sì fi ṣọwọ́ sọ́dọ̀ àjọ ẹ̀ṣọ́ aláàbọ̀ ara ẹni láàbò ìlú fún ìwádìí àti ìdájọ́ tó péye. ní ọjọ́ ajé 30 inú oṣù kẹsàn-án ọdún 2024 nílé-ẹjọ́ májísrèètì ti ìpínlẹ̀ kwara léyìí tí onídàájọ́ májísrèètì ma yàyà síwájú rẹ̀ rí i pé afurasí ọ̀hún jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án tí ó sì ju arákùnrin náà sí ẹ̀wọ̀n ọdún kan láì fi àyè sílẹ̀ fún sísan owó ìtanràn. wàyí o adarí àjọ ẹ̀ṣọ́ aláàbọ̀ ara ẹni láàbò ìlú ẹ̀ka ti ìpínlẹ̀ kwara dókítà umar jeji mohammed jẹ́jẹ́ ìfarajìn ikọ̀ rẹ̀ láti gbógun ti ìwà ìbàjẹ́ ní ìpínlẹ̀ ọ̀hún tí ó sì ṣe ìlérí pé ààbò tó dájú yóò wà fún àwọn olùgbé ìpínlẹ̀ náà. abiola ajani ló ń jábọ̀ fún Atótó Arére online.